Yeah, sorry. I have a question. Ẹ jọ̀ọ́, mo ní question kan fáwa obìnrin. Èèyàn tí ò bá ní womb, ṣó lè bímọ? Èèyàn tí ò bá ní womb, ṣó lè bímọ? Àwọn question tí mo ń béèrè yìí, kó máa já ẹni tó bá bá wí, kó máa já nínú jẹ. Alhaja, ẹ má yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ jáde. Ẹ need láti back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́. Ẹ need láti back off. Kò rán mi jáde o. Kò rán mi jáde. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen bàbá àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó ṣàánú fún yín, tó sọ yín dẹni tán pè níyà Fàímà lénìí, tó sọ yín dẹni tán pè níyà Musharraf lénìí, tó sọ yín dẹni tán pè níyà Mahbuba lénìí. Tẹ́ ẹ bá jáwọ́, ẹ máa rí ìbínú Ọlọ́run. You will definitely see the wrath of God. Tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn Sharafadeen. Ní tó bá wù yín, ẹ fi Mariam ọmọ ìyá yín ṣe. Ẹ̀jẹ̀ yín nìyẹn. Ṣé ẹ rántí number 4 tàbí number 5th husband yín? Ẹ rántí tó transfer láàrin ẹ̀yà tẹ̀. Ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn. Ṣé ẹ rántí? Tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́. Ṣé mo ṣe bá yín parí ìjà tó lè fẹ́ fi nǹkan spam òun tó lè fi ṣògùn owó? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí? Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada. Tẹ́ ẹ bá back off, kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀. Máa yẹn ti move on o. Ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀. Kẹ́ ẹ dẹ̀ fà àwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀. Ọlọ́run ti lóhun ló máa là yín pé máa dọlọ́mọ láyé nínú ọmọ 5. Ó kù 3 fún yín. Tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan mí fún yín láyé, ó yẹ kẹ́ ẹ máa rántí ọjọ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà. Ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí níyà Fàímà lénìí, ìyá Musharraf lénìí, ìyá Mahbuba lénìí, tú arákùnrin yìí ni. I have a friend ní Nàìjíríà, ó sọ yìí tó fi ṣe surrogacy fún mi recent. 12 million ló fi ṣe. Kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí, ó tó dé ojú bẹ́ẹ̀ lọ. Ọmọ la pè náà. Ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí, kò sí kankan tó volunteer fún yín. Ẹ wá ń jáde síta. Ẹ ní láti back off o. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kùn dín nínú iyọ̀. I promise you. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kùn dín nínú iyọ̀. Ẹni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wá ọmọ, like you said. Kódà kẹ́ ẹ fún bọ̀bọ́ yẹn ní billions lọ́dún náà lọ́wọ́ tó fi spam yẹn sílẹ̀, ó tún bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ń bá bọ̀bọ́ ìjà lójú ayé, bọ̀ ẹ ń bẹ́ẹ̀ náà fi kán bá yín parí ìjà náà. Between me and you, ẹ mọ̀ pé ó wù yín kẹ́ ẹ padà sọ́dọ̀ Sharafa náà. Ó wù yín. Èmi sọ fún yín authoritatively ṣe tó ti kọ̀ yín, ó ti kọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí fún. Kò nídìí yín mọ́. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún Sharafa yìí, tó bá ní kán mú kan nínú ẹ̀yà àti Sharafa náà máa mú. Ẹ mọ̀ bẹ́ẹ̀, bàbá wọn náà máa tẹ̀lé. Gbogbo àwọn tẹ́ ń gbé jáde, ẹ ti stop.
number 4 tàbí number 5th husband yín ẹran tí tó transfer láàrin ẹ̀yà tẹ̀ ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn ṣe ẹ rántí tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́ ṣe mo ṣe bá yín parí ìjà tó lè fẹ́ fi nǹkan spam òun tó lè fi ṣògùn owó ṣe ẹ rántí tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada tẹ́ ẹ bá back off kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀ máa yẹn ti move on o ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fún àwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀ Ọlọ́run ti lóhun ló máa là yín pé máa dọlọ́mọ láyé nínú ọmọ 5 ó kù 3 fún yín tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún yín láyé ó yẹ kẹ́ ẹ máa rántí ọjọ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí ní ìyá Fàímà lénìí ìyá Musharraf lénìí ìyá Mahbuba lénìí true arákùnrin yìí ni I have a friend ní Nàìjíríà ó sọ yìí tó fi ṣe surrogacy fún mi recent 12 million ló fi ṣe kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọmọ la pè náà ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí kò sí kankan tó volunteer fún yín ẹ wá ń jáde síta ẹ ní láti back off o tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ ẹ máa kàn dín nínú yọ̀ I promise you tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ ẹ máa kàn dín nínú yọ̀ ẹni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wá ọmọ like you said kódà kẹ́ ẹ fún bọ́bọ́ yẹn ní billions lọ́dún náà lọ́ọ́ tó fi spam yẹn sílẹ̀ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ń bá bọ́bọ́ ìjà lójú ayé bọ́ ẹ ń bẹ́ẹ̀ náà fún bá yín parí ìjà náà between me and you ẹ mọ̀ pé ó wù yín kẹ́ ẹ padà sọ́dọ̀ Sharafa náà ó wù yín èmi sọ fún yín authoritatively ṣe tó ti kọ̀ yín ó ti kọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí fún kò nídìí yín mọ́ ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún Sharafa yìí tó bá ní kán mú kan nínú ẹ̀yà àti Sharafa náà máa mú ẹ mọ̀ bẹ́ẹ̀ bàbá wọn náà máa tẹ̀lé gbogbo àwọn tẹ́ ń gbé jáde ẹ ti stop one thing tí ò yẹ ká tú ẹ mọ̀ jẹ́ ká tú Alhaja àgbà ò kọ́gbọ́n o the deed has been done ẹ lọ ṣe istighfaro ní kọ̀rọ̀ ibi ẹgbẹ́ tẹ́ ẹ dẹ̀ belong sí táṣìírí yín tún sí yìí because téèyàn bá ti belong tó bá tó stage kan ẹ̀jẹ̀ tó máa ní kó mú wá tí ò bá ti rí mú wá bó ṣe máa hunt ló hunt yín yìí iṣẹ́ mi wọ́rọ̀ yín ṣe rí ó dàbí pé ẹ fẹ́ kà àwọn èèyàn wá ń sọ pé ẹ má kà àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa kan tó ṣe yín lélẹ́yìí àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà àwọn ọ̀wá abú tẹ́ ti ṣe sẹ́yìn ló hunt sí yìí àfìgbà tẹ́ bá tó kalẹ̀ tó máa nísinmi o tẹ́ ẹ bá tí ka gbogbo aburú tẹ́ ṣe láyé ẹ ní nísinmi ẹ dẹ̀yìn o ẹ dẹ̀yìn lẹ́yìn Sharafadeen tó wà ní Canada ẹ dẹ̀yìn ní ẹ̀yìn Sharafadeen Ọláọjọ́ ṣe rántí pé àwọn ọmọ yín Ọláọjọ́ náà ń jẹ́ ẹ gbórúkọ bàbá mi fún wọn ẹ dẹ̀yìn o masala. Yeah, sorry, I have a question. Ẹ jọ̀ọ́ mo ní question kan fáwa obìnrin èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ àwọn question tí mo ń béèrè yìí kó máa já ẹni tó bá wí kó máa já nínú jẹ Alhaja ẹ má yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ jáde ẹ ní láti back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ ẹ ní láti back off kò rán mi jáde o kò rán mi jáde tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen bàbá àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó ṣàánú fún yín tó sọ yín dẹni tó ń pè níyà
Fàímà lénìí tó sọ yín dẹni tán pè ní ìyá Musharraf lénìí tó sọ yín dẹni tán pè ní ìyá Mahbuba lénìí tẹ́ ẹ bá jáwọ́ ẹ máa rí ìbínú Ọlọ́run. You will definitely see the wrath of God tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn Sharafadeen. Ní tó bá wù yín ẹ fi Mariam ọmọ ìyá yín ṣe ẹ̀jẹ̀ yín nìyẹn. Ṣé ẹ rántí number 4 tàbí number 5th husband yín? Ẹ rántí tó transfer láàrin ẹ̀yà tẹ̀ ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn. Ṣé ẹ rántí tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́? Ṣé mo ṣe bá yín parí ìjà tó lẹ́fẹ́ fi nǹkan spam tó lẹ́fẹ́ fi ṣògùn owó? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada? Tẹ́ ẹ bá back off kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀. Máa yẹn ti move on o. Ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ fáwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀. Ọlọ́run ti lóhun ló máa là yín pé máa dọlọ́mọ láyé nínú ọmọ 5 ó kù 3 fún yín. Tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún yín láyé ó yẹ kẹ́ ẹ máa rántí ọjọ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà. Ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí ní ìyá Fàímà lénìí ìyá Musharraf lénìí ìyá Mahbuba lénìí true arákùnrin yìí ni. I have a friend ní Nàìjíríà ó sọ yìí tó fi ṣe surrogacy fún mi recent 12 million ló fi ṣe. Kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ọmọ la pè náà ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí kò sí kankan tó volunteer fún yín ẹ wá ń jáde síta. Ẹ ní láti back off o. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ ẹ máa kàn dín nínú iyọ̀. I promise you. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ ẹ máa kàn dín nínú iyọ̀. Ẹni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wá ọmọ like you said. Kódà kẹ́ ẹ fún bọ̀bọ̀ yẹn ní billions lọ́dún náà lọ́ọ́ tó fi spam yẹn sílẹ̀ ó tún bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ẹ ń bá bọ̀bọ̀ ìjà lójú ayé bọ̀ ẹ ń bẹ́ẹ̀ náà fún bá yín parí ìjà náà. Between me and you ẹ mọ̀ pé ó wù yín kẹ́ ẹ padà sọ́dọ̀ Sharafa náà. Ó wù yín. Èmi ń sọ fún yín authoritatively ń ṣe tó ti kọ̀ yín ó ti kọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí fún. Kò nídìí yín mọ́. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún Sharafa yìí tó bá ní kán mú kan nínú ẹ̀yìn àti Sharafa náà máa mú. Ẹ mọ̀ bẹ́ẹ̀ bàbá wọn náà máa tẹ̀lé. Gbogbo àwọn tẹ́ ń gbé jáde ẹ ti stop one thing. Tí ò yẹ ká tú ẹ mọ̀ jẹ́ ká tú Alhaja. Àgbà ò kọ́gbọ́n o. The deed has been done. Ẹ lọ ṣe istighfaro ní kọ̀rọ̀ ibi ẹgbẹ́ tẹ́ ẹ dẹ̀ belong sí táṣìírí yín tún sí yìí because téèyàn bá ti belong tó bá tó stage kan ẹ̀jẹ̀ tó máa ní kó mú wá tí ò bá ti rí mú wá bó ṣe máa hunt ló hunt yín yìí. Iṣẹ́ ọmọ bọ́rọ̀ yín ṣe rí ó dàbí pé ẹ fẹ́ kà àwọn èèyàn wá ń sọ pé ẹ má kà àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa kan tó ṣe yín lélẹ́yìí. Àní ẹjẹ́ ń kà àní ẹjẹ́ ń kà àwọn ọ̀wà abú tẹ́ ti ṣe sẹ́yìn ló hunt sí yìí àfìgbà tẹ́ bá tó kalẹ̀ tó máa nísinmi o tẹ́ ẹ bá tí ka gbogbo aburú tẹ́ ṣe láyé ẹ ní nísinmi. Ẹ dẹ̀yìn o ẹ dẹ̀yìn lẹ́yìn Sharafadeen tó wà ní Canada ẹ dẹ̀yìn ní ẹ̀yìn Sharafadeen Ọláọjọ́. Ṣé rántí pé àwọn ọmọ yín Ọláọjọ́ náà ń jẹ́ ẹ gbórúkọ bàbá mi fún wọn. Ẹ dẹ̀yìn o masalam. Yeah, sorry. I have a question. Ẹ jọ̀ọ́ mo ní question kan fáwa obìnrin. Èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Àwọn question tí mo ń béèrè yìí kó máa já ẹni tó bá bá wí kó máa já nínú jẹ. Alhaja ẹ má yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ jáde.
ẹ need láti back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́. ẹ need láti back off. Kò rán mi jáde o, kò rán mi jáde. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen bàbá àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó ṣàánú fún yín, tó sọ yín dẹni tán pè níyà Fàímà lénìí, tó sọ yín dẹni tán pè níyà Musharraf lénìí, tó sọ yín dẹni tán pè níyà Mahbuba lénìí. Tẹ́ ẹ bá jáwọ́, ẹ máa rí ìbínú Ọlọ́run. You will definitely see the wrath of God. Tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn Sharafadeen. Ní tó bá wù yín, ẹ fi Mariam ọmọ ìyá yín ṣe. Ẹ̀jẹ̀ yín nìyẹn. Ṣé ẹ rántí number 4 tàbí number 5th husband yín? Ẹ rántí tó transfer láàrin ẹ̀yà tẹ̀. Ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn. Ṣé ẹ rántí? Tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́. Ṣé mo ṣe bá yín parí ìjà tó lè fẹ́ fi nǹkan spam tó lè fi ṣògùn owó? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí? Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada. Tẹ́ ẹ bá back off, kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀. Máa yẹn ti move on o. Ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀. Kẹ́ ẹ dẹ̀ fàwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀. Ọlọ́run ti lóhun ló máa là yín. Pé ẹ máa dọlọ́mọ láyé nínú ọmọ 5. Ó kù 3 fún yín. Tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún yín láyé, ó yẹ kẹ́ ẹ máa rántí ẹjẹ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà. Ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí níyà Fàímà lénìí, ìyá Musharraf lénìí, ìyá Mahbuba lénìí, true arákùnrin yìí ni. I have a friend ní Nàìjíríà, ó sọ yìí tó fi ṣe surrogacy fún mi recent. 12 million ló fi ṣe. Kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí, ó tó bẹ́ ojú bẹ́ẹ̀ lọ. Ọmọ la pè náà. Ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí, kò sí kankan tó volunteer fún yín. Ẹ wá ń jáde síta. Ẹ ní láti back off o. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kùn dín nínú iyọ̀. I promise you. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kùn dín nínú iyọ̀. Ẹni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wá ọmọ, like you said. Kódà kẹ́ ẹ fún bọ̀bọ̀ yẹn ní billions lọ́dún náà lọ́ọ́ tó fi spam yẹn sílẹ̀, ó tún bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ń bá bọ̀bọ̀ ìjà lójú ayé, bọ̀ ẹ ń bẹ́ẹ̀ náà fi kán bá yín parí ìjà náà. Between me and you, ẹ mọ̀ pé ó wù yín kẹ́ ẹ padà sọ́dọ̀ Sharafa náà. Ó wù yín. Èmi sọ fún yín authoritatively ṣe pé ó ti kọ̀ yín, ó ti kọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí fún. Kò nídìí yín mọ́. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún Sharafa yìí, tó bá ní kán mú kan nínú ẹ̀yìn àti Sharafa náà máa mú. Ẹ mọ̀ bẹ́ẹ̀, bàbá wọn náà máa tẹ̀lé. Gbogbo àwọn tẹ́ ń gbé jáde, ẹ ti stop one thing. Tí ò yẹ ká tú, ẹ mọ̀ jẹ́ ká tú Alhaja. Àgbà ò kọ́gbọ́n o. The deed has been done. Ẹ lọ ṣe istighfaro ní kọ̀rọ̀. Ibi ẹgbẹ́ tẹ́ ẹ dẹ̀ belong sí. Táṣìírí yín tún sí yìí because téèyàn bá ti belong tó bá tó stage kan. Ẹ̀jẹ̀ tó máa ní kó mú wá tí ò bá ti rí mú wá bó ṣe máa hunt ló hunt yín yìí. Iṣẹ́ ọmọ ọ̀rọ̀ yín ṣe rí. Ó dàbí pé ẹ fẹ́ kà, àwọn èèyàn wá ń sọ pé ẹ má kà, àní ẹjẹ́ ń kà, àní ẹjẹ́ ń kà, àní ẹjẹ́ ń kà. Bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa kan tó ṣe yín lélẹ́yìí. Àní ẹjẹ́ ń kà, àní ẹjẹ́ ń kà. Àwọn ọ̀wà abú tẹ́ ti ṣe sẹ́yìn ló hunt sí yìí. Àfìgbà tẹ́ bá tó kalẹ̀ tó máa nísinmi o. Tẹ́ ẹ bá tí ka gbogbo aburú tẹ́ ṣe láyé ẹ ní nísinmi. Ẹ dẹ̀yìn o, ẹ dẹ̀yìn lẹ́yìn Sharafadeen tó wà ní Canada. Ẹ dẹ̀yìn ní ẹ̀yìn Sharafadeen Ọláọjọ́. Ṣé rántí pé àwọn ọmọ yín Ọláọjọ́ náà ń jẹ́? Ẹ gbórúkọ bàbá mi fún wọn. Ẹ dẹ̀yìn o. Masalam. Yeah, sorry. I have a question. Ẹ jọ̀ọ́, mo ní question kan fáwa obìnrin.
èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Àwọn question tí mo ń béèrè yìí kó máa já ẹni tó bá bá wí, kó máa já nínú jẹ. Alhaja, ẹ má yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ jáde. Ẹ need láti back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́. Ẹ need láti back off. Kò rán mi jáde o. Kò rán mi jáde. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen bàbá àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó ṣàánú fún yín, tó sọ yín dẹni tó ń pè níyà Faima lénìí, tó sọ yín dẹni tó ń pè níyà Musharraf lénìí, tó sọ yín dẹni tó ń pè níyà Mahbuba lénìí. Tẹ́ ẹ bá jáwọ́, ẹ máa rí ìbínú Ọlọ́run. You will definitely see the wrath of God. Tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn Sharafadeen. Ní tó bá wù yín, ẹ fi Mariam ọmọ ìyá yín ṣe. Ẹ̀jẹ̀ yín nìyẹn. Ṣé ẹ rántí number 4 tàbí number 5th husband yín? Ẹ rántí tó transfer láàrin ẹ̀yà tẹ̀. Ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn. Ṣé ẹ rántí? Tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́. Ṣé mo ṣe bá yín parí ìjà tó lẹ́fẹ́ fi nǹkan spam tó lẹ́fẹ́ fi ṣògùn owó? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí? Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada. Tẹ́ ẹ bá back off, kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀. Máa yẹn ti move on o. Ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀. Kẹ́ ẹ dẹ̀ fàwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀. Ọlọ́run ti lóhun ló máa là yín. Pé ẹ máa dọlọ́mọ láyé nínú ọmọ 5. Ó kù 3 fún yín. Tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún yín láyé, ó yẹ kẹ́ ẹ máa rántí ọjọ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà. Ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí ní ìyá Faima lénìí, ìyá Musharraf lénìí, ìyá Mahbuba lénìí, true arákùnrin yìí ni. I have a friend ní Nàìjíríà, ó sọ yé tó fi ṣe surrogacy fún mi recent. 12 million ló fi ṣe. Kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ọmọ la pè náà. Ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí, kò sí kankan tó volunteer fún yín, ẹ wá ń jáde síta. Ẹ ní láti back off o. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kàn dín nínú iyọ̀. I promise you. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kàn dín nínú iyọ̀. Ẹni kò sí nǹkan tẹ́ ẹ lè fi wá ọmọ, like you said. Kódà kẹ́ ẹ fún bọ̀bọ́ yẹn ní billions lọ́dún náà lọ́ọ́ tó fi spam yẹn sílẹ̀, ó tún bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ń bá bọ̀bọ́ ìjà lójú ayé, bọ̀ ẹ ń bẹ́ẹ̀ náà fi kán bá yín parí ìjà náà. Between me and you, ẹ mọ̀ pé ó wù yín kẹ́ ẹ padà sọ́dọ̀ Sharafa náà. Ó wù yín. Èmi sọ fún yín authoritatively ṣèpó ti kọ̀ yín, ó ti kọ̀ àwọn ọmọ tẹ́ ẹ bí fún. Kò nídìí yín mọ́. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún Sharafa yìí, tó bá ní kán mú kan nínú ẹ̀yà àti Sharafa náà máa mú. Ẹ mọ̀ bẹ́ẹ̀, bàbá wọn náà máa tẹ̀lé. Gbogbo àwọn tẹ́ ń gbé jáde, ẹ ti stop one thing. Tí ò yẹ ká tú, ẹ mọ̀ jẹ́ ká tú Alhaja. Àgbà ò kọ́gbọ́n o. The deed has been done. Ẹ lọ ṣe istighfar ní kọ̀rọ̀. Ibi ẹgbẹ́ tẹ́ dẹ̀ belong sí. Táṣìírí yín tún sí yìí because téèyàn bá ti belong tó bá tó stage kan. Ẹ̀jẹ̀ tó máa ní kó mú wá tí ò bá ti rí mú wá bó ṣe máa hunt ló hunt yín yìí. Iṣẹ́ ọmọ bọ́rọ̀ yín ṣe rí. Ó dàbí pé ẹ fẹ́ kà. Àwọn èèyàn wá ń sọ pé ẹ má kà. Àní ẹjẹ́ ń kà. Àní ẹjẹ́ ń kà. Àní ẹjẹ́ ń kà. Bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ fi máa kan tó ṣe yín lélẹ́yìí. Àní ẹjẹ́ ń kà. Àní ẹjẹ́ ń kà. Àwọn ìwà abú tẹ́ ti ṣe sẹ́yìn ló hunt sí yìí. Àfìgbà tẹ́ bá tó kalẹ̀ tó máa nísinmi o. Tẹ́ ẹ bá ti ka gbogbo aburú tẹ́ ṣe láyé ẹ ní nísinmi.
ẹ dẹ̀yìn o, ẹ dẹ̀yìn lẹ́yìn Sharafadeen tó wà ní Canada, ẹ dẹ̀yìn ní ẹ̀yìn Sharafadeen Ọláọjọ́. Ṣé rántí pé àwọn ọmọ yín Ọláọjọ́ náà ń jẹ́, ẹ gbórúkọ bàbá mi fún wọn. Ẹ dẹ̀yìn o, masalam. Yeah, sorry, I have a question. Ẹ jọ̀ọ́, mo ní question kan fáwa obìnrin. Èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Èèyàn tí ò bá ní womb ṣó lè bímọ? Àwọn question tí mo ń béèrè yìí kó máa já ẹni tó bá wí, kó máa já nínú jẹ. Alhaja, ẹ má yẹ kí n sọ àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ sọ jáde. Ẹ need láti back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́. Ẹ need láti back off. Kò rán mi jáde o, kò rán mi jáde. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen bàbá àwọn ọmọ yín mẹ́tẹ̀ẹ̀ta tó ṣàánú fún yín, tó sọ yín dẹni tán pè ní ìyá Fàímà lénìí, tó sọ yín dẹni tán pè ní ìyá Musharraf lénìí, tó sọ yín dẹni tán pè ní ìyá Mahbuba lénìí. Tẹ́ ẹ bá jáwọ́, ẹ máa rí ìbínú Ọlọ́run. You will definitely see the wrath of God. Tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn Sharafadeen. Ní tó bá wù yín, ẹ fi Mariam ọmọ ìyá yín ṣe. Ẹ̀jẹ̀ yín nìyẹn. Ṣé ẹ rántí number 4 tàbí number 5th husband yín? Ẹ rántí tó transfer láàrin ẹ̀yà tẹ̀. Ẹ fẹ́ ṣe IVF ní ọdún náà lọ́hùn. Ṣé ẹ rántí? Tẹ́ ẹ sọ fún tẹ́ fẹ́ gba spam ẹ lóru tí ẹ gbérọ́. Ṣé mo ṣe bá yín parí ìjà tó lè fẹ́ fi nǹkan spam òun tó lè fi ṣògùn owó? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí? Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́ tó wà ní Canada. Tẹ́ ẹ bá back off, kẹ́ ẹ fi máa yẹn sílẹ̀. Máa yẹn ti move on o. Ó ti ń lọ́sẹ̀ mí ẹ̀, kẹ́ ẹ dẹ̀ fún àwọn fámìlì wọn tó wà ní Nàìjíríà sílẹ̀. Ọlọ́run ti lóhun ló máa là yín pé máa dọlọ́mọ láyé nínú ọmọ 5, ó kù 3 fún yín. Tí ò bá tiẹ̀ ṣe nǹkan kan míì fún yín láyé, ó yẹ kẹ́ ẹ máa rántí ọjọ́ tí máa yẹn tó fi spam ẹ̀ sílẹ̀ fún yín tẹ́ fi lọ ṣe surrogacy náà. Ó yẹ kẹ́ ẹ ro ọjọ́ kan yẹn pé tó fi ń pè mí ní ìyá Fàímà lénìí, ìyá Musharraf lénìí, ìyá Mahbuba lénìí, true arákùnrin yìí ni. I have a friend ní Nàìjíríà, ó sọ yìí tó fi ṣe surrogacy fún mi recent. 12 million ló fi ṣe. Kódà kẹ́ fi billions kẹ́ fi wá ọmọ láyé tá a wà yìí, ó tó bẹ́ ojú bẹ́ẹ̀ lọ. Ọmọ la pè náà. Ó yẹ ṣe ni gbogbo àwọn tó ń gbé yín tó ń jù yín sílẹ̀ látijọ́ yìí, kò sí kankan tó volunteer fún yín, ẹ wá ń jáde síta. Ẹ ní láti back off o. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa kàn dín nínú yọ̀. I promise you. Tẹ́ ẹ bá back off lẹ́yìn Sharafadeen Ọláọjọ́, ẹ máa